ló bá tán o àwọn ẹbí Fatima ti jáde o àwọn ẹbí Fatima kọ̀ọ̀kan ti ń jáde wọ́n ti ń sọ̀rọ̀ o Fatima jáde lánàá ó dìbọ́ǹkì voice note tí Dorcas play ó lóun kọ́ ó ní wọ́n parọ́ mọ́ òun ni ìbínú voice note yẹn ló tún fi rọ́ọ̀pù Àríjàn again tó tún fi ń sọ wípé Àríjàn ń porí Ọdúnládé ó ń porí Davido ó ń porí Ìyábọ̀ Òjó ó ń porí Ṣẹ́gun Ògúngbè ó ń porí Wùmí Toríọlá ó ṣàkà ogun wọn jọ tó ló fẹ́ gba ogun wọn ó tún fẹ́ fìyẹn tún divert attention wa lẹ́yìn tó ti debunk voice note ṣe pé òun kọ́ o wọ́n parọ́ mọ́ òun ni o òun kọ́ nìyẹn o kíní kọ́ o Portable fẹ́ tọ́jú ọmọ ni o bla 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 blo ṣẹ́wọ̀n tó mo sọ fún yín mo ní àti mọ nǹkan tó tún máa tún jáde mo ní a ò tí ì mọ nǹkan tó máa tún kàn sísìn fíìmù lọ́rọ̀ yìí a ò ní wò tán ṣe rí pé sísìn fíìmù nílò tó báyìí ṣe rí pé a lè wò tán méjì tó ti jáde kínníkínní àwọn ẹbí Fatima wọ́n ti jáde wọ́n ti wá debunk ẹ máa fi ti ara yín gbọ́ Portable fúnra rẹ̀ náà again òun náà tún ti wá jáde ó tún ti ṣe ànọ́dá orin míì fún Lizzy Anjorin tẹ́ bá wo nǹkan tó wá fi Lizzy wé ní ọ̀tẹ̀ ẹlẹ́dẹ̀ ni can you imagine that níbo là ń balẹ̀ ayé lọ mo sọ fún yín mo ní sísìn fíìmù ní ọ̀rọ̀ yìí a ò ní wò tán how many episodes láti wà yín sìn how many episodes láti ń lọ a ò tí ì mọ ti family Fatima ni mo mú wá fún yìí ìyí tí Portable tún jáde tó tún kọrin fún Lizzy Anjorin tó tún fi wí ẹlẹ́dẹ̀ ẹ máa tún gbọ́ yẹn náà mo tún padà bọ̀ ẹ jẹ́ ká gbọ́ ti Fatima yẹn náà tí Dorcas tó tún release ibi táwọn family Fatima tó ti wá dìbọ́ǹkì irọ́ tó tún wá pa ẹ lólùfẹ́ ẹ bá mi share fídíò yìí kó go viral fún ẹ tẹ́ gbégbá ọkọ̀ ilé ìtẹ́kọ́ máa kọ́ sí péjì ẹ subscribe sílẹ̀ ilé Global TV ẹ jẹ́ ká máa dẹ̀gbá tó yẹtọ̀ ìtọ́ tẹ́ bá bára lẹ̀ tẹ́ gbọ́ information ìtọ́ ẹ fi rọ́kọ̀ yẹn hàn lábẹ́ comment section mo tún padà bọ̀ ire o. No fair harm, but you are not so smart. How can you say you are not a graduate? How are you a graduate? How are you a graduate that you cannot process things with your brain? Did you not listen to? You didn't watch Lizzy's show this morning. You did not digest it. You did not sense danger for yourself. Wọ́n nílé ọ̀gẹ̀rẹ̀ ló gbé ẹ wá pé ọkàn ẹ kàn rò pé kò ṣe pé ó wá lójú lásán. Àánú ẹ ṣe mí tèmi ṣọlọ́run. There is going to be consequence for all the rubbish and nonsense you are doing. Ẹ lo ọpọlọ yín. Lo ọpọlọ ẹ. Ó wá láti family tí wọ́n wà òkè o. Lọ́yà ò dẹ̀ ṣe kí ni lọ́yà ò. Mo gbọ́ náà tẹ́nìkan sọ pé òun dínà ọmọ ẹ̀ Mariam. Pé wọ́n sọ fún ẹ pé kó máa fi bíbélì ṣépè ọ̀hún ṣé wọ́n ní kó máa fi kùránì ṣépè ni ìwọ náà bá ń ṣépè pé òbímọ rí ń gbọ́ ṣé òótọ́ ni mi ò mọ allegedly mi ò mọ bóyá òótọ́ ni o I hope you did not. Kó bá yẹ pé nítorí nǹkan tó fẹ́ jẹ òun ni ò jẹ́ kó gbádùn. Ẹbí Fatima lérè kí ló dé tó sáré gbé gbogbo Facebook account ẹ̀ tó sáré gbé kúrò ó sáré deactivate account ẹ̀ within 2 minutes ni. Ilé tí Fatima ń gbé gangan inú ilé tẹ́ ẹ ti rí tán ti ṣe fídíò fún yẹn that's not where she lives o. Wọ́n lọ ṣe pákéjì ilé yẹn ni o. Ilé tí Fatima ń gbé gangan wọ́n ló máa ń jó níwájú géètì ilé yẹn pé ìwọ tó bá wà lórí friend list ẹ lórí Facebook àwọn fámìlì ẹ̀ wọ́n ti rí wọ́n ló ti deactivate ẹ̀ wọ́n ló máa ń jó níwájú géètì ilé yẹn wọ́n lò lè rí wájú géètì ilé yẹn kó o máa wò pé ṣe pé pákéjì burúkú. Portable ó ń jókòó ó máa ń rẹ ó ń ṣe gbá ó ń ṣàwo àwọn tó lọ ń ṣe interview fún àwọn tó ń gbé ẹ wá àwọn gan màmá aláwọ̀ of the century ni wọ́n ṣoògùn ju Portable tó ń sọ in question lọ àwọn eléyìí máa ṣe fún wa lórí Facebook live chat lórí live ni so gbogbo òṣì yẹn kò jẹ wá lo ọpọlọ ẹ lo brain ẹ bọ̀ irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tẹ́ ẹ bá ń wá as at that time òun ni ò kí ń jẹ́ kí ẹ gbádùn ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí kan náà àwọn fámìlì ẹ̀ sọ fámìlì ẹ̀ tó pé nígbà tó rí gbogbo orí burúkú tó ń ṣe online fámìlì tó kọ́kọ́ pé kóun wá tó reply fámìlì yẹn
Talile don't disturb my phone me. Block. If your kids were not allowed to sit the exam, can you watch your calling me? Nonsense. Delete done. Go Sheila. Block. Block. Your phone number. I need to remove my phone number from my Facebook. I did not put it there for you to come and be constituting nuisance on my WhatsApp. Worry. Now, kini nkan tó bá? Because remember yesterday, I knew they were going to twist the voice message that I played. That's why to me she play gbogbo etan. Kini nkan tó bá voice Fatima tí mo play lánàá kí ló bá wá? Ìgbà táwọn ẹbí Fatima tó ń rí online, wọ́n wá message ẹ̀ pé Fatima ṣe lórí burúkú ni ẹni ó ṣe wá ṣe orí burúkú báyìí. Ẹ̀yin náà wá gbọ́ látẹnu àwọn ẹbí ẹ̀. Báwo ni mi ṣe wá ní sọ̀rọ̀? Mo máa ń sọ̀rọ̀. No, ní sùúrù ìyẹn kọ́ la fẹ́ play. Ẹ jọ̀ọ́, torí t'Ọlọ́run kí lẹ ń send sí mi? Kí lẹ ń send sí mi tẹ́tí fẹ́ ayé ṣẹ́ẹ̀sì tán lórí social media? Tẹ wá ń jẹ́ kó ọ̀rẹ́ yín kó máa tì yín, tẹ wá ń sọ. Ṣé gbọ́? Ìkan nínú àwọn family ẹ̀ lélẹ̀ yìí o, ìkan nínú àwọn sister family ẹ̀ lélẹ̀. Pé òṣìwò ìyẹn sọ fún pé òṣìwò ló ń send sóhun. Ọ̀rẹ́ ẹ̀ tó lọ gbé wá tó ń grant interview tó ní kó máa grant interview. Tẹ́ bá lọ wo fídíò tí mo mi gbé body tán post yẹn, ẹ rí pé yẹn ló ń sọ̀rọ̀ sí lẹ́nu nǹkan tó máa sọ. Ọ̀rẹ́ ẹ̀ tó gbé wá yẹn, ó lélẹ́yìn sọ pé ṣé orí bó ṣe ń jẹ́ kán fi ẹ́ ṣẹ̀sìn. Sọ pé ìyá jẹ yín family ò yà sí yín. Ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ involve anybody, ẹ má involve wa. Ẹ dára involve, kẹ ẹ dára involve ẹni ìyá ẹni bàbá. Kẹ involve ìyá yín, kẹ involve bàbá. Ẹ má involve ìyá tèmi, kẹ ẹ má involve bàbá tèmi. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Torí mi ò rò bóyá ẹ mọ gravity nǹkan tẹ́ ń ṣe. Nígbà táwọn yẹn gbọ́ tó sọ pé yà ń jẹun làwọn yẹn bá ní ha. Ṣé rí up till now? Hello, mo ń bọ̀ kí n tó máa play voice message. Up till bá ṣe ń sọ̀rọ̀ yìí. 50,000 òun ni lọ́ọ̀yà máa ń fún Fatima every week. 50,000 naira. No máa ń fún Fatima then wò lórí screen every week for the upkeep of Mariam. Ìyẹn ní kọ́kọ́. Bó ṣe wà yìí tẹ́ ṣe ń wò yìí. Anytime tó bá ti ní holiday ni o, Easter ni o, Christmas ni o, whatever. Àwọn family lọ́ọ̀yà wọ́n máa ń mọ̀ọ́mọ̀ mú Mariam lọ sọ́dọ̀ wọn láti lọ celebrate àwọn special occasions. I wake up and it's there. Mariam wọ́n ní tẹ́ bá rí brilliant child, as in very brilliant. Àwọn ẹgbẹ́ tó kù London bí náà wà. Kò sí àkọ́kọ́ tó ń jẹ Fatima. Ìgbà tó sá lọ kúrò lọ́dọ̀ lọ́ọ̀yà. Ṣé gbọ́? Àwọn family tí wọ́n help ẹ̀ tó dàgbà sọ́dọ̀ wọn. Àwọn family tó dàgbà sọ́dọ̀ wọn. Àwọn family yẹn wọ́n wà nínú àwọn tó ń ṣèrànlọ́wọ́ fún pé kó fi ṣe kíni, wípé kó fi ní provision shop tó fẹ́ ṣí. Normal bí full housewife like that. Òun ló ń ṣe lọ́dọ̀ kíni? Òun ló ń ṣe lọ́dọ̀ bàbá tí wọ́n pè ní lọ́ọ̀yà yẹn. Ṣé ń gbọ́? But because whenever she sees another offer somewhere else, Fatima will move. Tó bá tún ti rí offer mi bomi, she will move. Ó máa ń lọ fún aya bìdá ni. Tó bá dẹ̀ máa move, ó máa disappear ní ní rí mọ́. Hello. Tó bá máa sá lọ bó ṣe pẹ́ rí nsìn, ó ti sá lọ níbi bíi mẹ́ta. Èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀
not give the same story wèrè wo ló tẹ́rẹ̀ dead níbi tó ti sá ní ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó dẹ̀ máa ń disappear ni tó bá máa ṣe fáwọn ilé náà the same thing ló máa ṣe wọn á kàn rí pé wọn kàn rí mọ́ ó kàn sá lọ lórí mídíà ni continue. ẹ jọ torí tọlọ́run kí lẹ ń sẹ́ǹdì sí mi kí lẹ ń sẹ́ǹdì sí mi tẹ́tí fẹ́ ráyé ṣẹ́ẹ̀sì tán lórí social media tẹ wá ń jẹ́ kó ọ̀rẹ́ yín kó máa tì yín tẹ wá ń sọ wípé ìyà ń jẹ yín fámílì ò yà sí yín ẹ jọ tẹ bá fẹ́ involve anybody ẹ má involve wa ẹ dára involve kẹ ẹ dára involve ẹ ní ìyá ẹ ní bàbá kẹ involve ìyá yín kẹ involve bàbá ẹ má involve ìyá tèmi kẹ ẹ má involve bàbá tèmi ẹ jọ torí tọlọ́run torí mi ò rò bóyá ẹ mọ gravity nǹkan tẹ̀ ń ṣe gbogbo èèyàn ló ti rí gbogbo rádaràdó lórí burúkú tẹ̀ ń ṣe rẹ̀ gbogbo èèyàn ní ẹ jọ ẹsẹ̀ tí wọ́n á ní gọ̀ọ̀sẹ̀ tí wọ́n á ń sẹ́ǹdì sí gbogbo nǹkan tèmi ti mọ̀ ṣé tó pé mi ò mẹ́sẹ̀jì yín láti jọjọ́ ẹ̀ nǹkan tí mo ti mọ̀ látọjọ́ Friday ni mo ti mọ̀ ọ̀rẹ́ yín tó ti yìn á tì yín pa ni ẹ wọ́n sọ pé ẹbí ò yà sí yín what way nígbà tẹ fẹ́ Portable tẹ lọ tẹ gbóyún wálé tẹ fẹ́ Portable ṣàlàjì ò accept yín bẹ́ẹ̀. Did you hear that? ṣé ń gbọ́ nígbà tó fẹ́ Portable ó kàn ṣáà tiẹ̀ gbóyún lọ sí ọ̀dọ̀ ẹni tó ń pè lálàjì alájì yẹn ló grow up lọ́dọ̀ ẹ̀ o nígbà tó máa kó lọ́dọ̀ alájì ó kàn disappear náà ní tán ọmọ bó ṣe jápa o bó ṣe lóun lóyún fún Portable náà nìyẹn tó tún jápa ìgbà tó bímọ wọ́n sọ ọmọ lórúkọ all of a sudden ó tún jápa meanwhile they continue to look after her to give her support ẹ máa gbọ́ lọ. a lọ akólẹ́kọ̀ọ́ a lọ ṣe ní mímọ́ àbú bàbá lọ ṣe ní mímọ́ àbú ìyẹn lọ kò pẹ́ ẹ̀kọ́ Portable lẹ̀. Did you hear that? àwọn lọ ṣe némì fún Màbúbù kò pé 2 minutes kò pẹ́ ẹ̀ ó kàn tún jápa kó lọ́dọ̀ Portable ní fúnra ẹ̀ ẹ máa gbọ́ ó lọ sọ́dọ̀ lọ́ọ̀yà. ẹgbẹ́ bàbá àgbàlagbà kan wá tó tóbi yín lọ́mọ ẹgbẹ́ wẹ́sọ. bàbá àgbàlagbà tó ń sọ pé ó gbé wá tó tóbi lọ́mọ ìyẹn ni lọ́ọ̀yà. òun lẹ fẹ́fẹ́ aláàjì tún accept wọn tún. wọ́n ló lòun fẹ́fẹ́ aláàjì tó jẹ́ bíi bàbá fún wọn kọ̀rọ̀ sí lẹ́nu wọ́n jẹ́ kó fẹ́ lọ́ọ̀yà wọ́n ṣe big massive wedding ó wọ white gown bó ṣe wà yìí she is legally married to the lawyer and the lawyer is not gbogbo nǹkan tó ń ṣe lọ́nà gbogbo ẹ̀ náà rí o àtàwọn lọ́ọ̀yà gbogbo wọn náà rí o she is legally married to the lawyer she is not divorced ó kàn disappear lọ́dọ̀ lọ́ọ̀yà náà ni àfìgbà táwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ní rí lọ́nà náà bá ní ẹ̀ wá gbà wá Fatima kọ́ lílé ni. tún ṣe wẹ́dí fún yín kò pẹ́ ẹ̀yàn bàbá yẹn tún kọ bàbá àwọn ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ̀ sọ. kò pẹ́ ẹ̀ ó tún ṣe kí ni ó tún jápa kúrò lọ́dọ̀ bàbá lọ́ọ̀yà lẹ́yìn ìgbà tó ń ṣe wẹ́dí fún tó tún bímọ fún yẹn o. ṣe wá sọ pé kò ń ṣe pé Fatima ti forí gbálẹ̀ àbí no ẹ má jà ló ti forí gbálẹ̀ àwọn tó ń ṣe kí ni àwọn tó ń gbé Fatima wá lọ forí gbálẹ̀. àwọn náà manipulate ẹ láti paint wrong pictures fún wa ní orí social media àwọn àṣírí àṣìṣe mámọ wọn wá sọ pé ká má gànù sí iṣẹ́ ìyá wèrè ni ṣẹ́yìn iṣẹ́ máa ń gànù sọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ṣebí tẹ́bí tó máa sọ̀rọ̀ mí sì wèrè yín máa gànù sí ebí mi àti mọ̀mọ́ là ń jà ọ̀rọ̀ èmi àti mọ̀mọ́ tá ń jà ṣe kàn yín kí ló mẹ́yìn tẹ́yìn gànù sí ẹni wí gànù sí anything gànù sí ebu. tọmọ ẹgbẹ́ ti rí márì ni. ẹni sọ pé ìgbà tó ń dragi Portable ṣé o sọ fún wọn pé o ti rí márì ni pé o ti fẹ́ lọ́ọ̀yà ẹ ṣe wedding pẹ̀lú tó o sì wà married sí
eléyìí tán ṣe court wedding gidi tó wọ white wedding dress ni o kò ń ṣe gbókè pé lọ́mọ mi mọ̀ ẹ́ o no she is legally married to the lawyer and the lawyer is wealthy. ẹ sọ fún ẹgbẹ́ tí ìmárì ẹ̀yin fúnra yín lè fi ọwọ́ ara yín balẹ̀ fi balẹ̀ ayé ara yín jẹ́ kò sẹ́nibọ́dì bọ̀tẹ́ bá fẹ́ sọ̀rọ̀. ìjẹ́ ń gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́ ẹ̀yin ọmọ nàìjíríà rere ẹni tó ń sọ̀rọ̀ òun àtẹniyẹjọ grow up together ni o àwọn rádaràda tẹ bá ti fẹ́ wá máa wọ́n àparọ́ fún wa lórí mídíà ẹ máa parọ́ fún wa lórí òtítọ́ ókè o ẹ fẹ́ bá Portable jà o ẹ dẹ̀ fẹ́ fi Fatima bá jà o kò ń ṣe pé máa péǹtì sítórí òfò tí ò ṣẹlẹ̀ ẹ máa péǹtì ẹ̀ fún wa olórí burúkú yín ẹ kọ́kọ́ lọ gbé lọ sínú ilé burúkú kan ẹ kọ́kọ́ lọ gbé lọ sínú ilé burúkú kan ẹnílé tó ń gbé nìyẹn ẹ̀yin náà wo gbogbo image tẹ péǹtì fún wa yẹn ṣé ó make sense ṣá. fún wọn èmi gan máa lọ sí comment section yẹn sì ní Facebook yẹn máa lọ tú àṣírí yín fún wọn ẹ wọ́n sọ yín pé àwọn fámìlì ò ẹ̀pù yín nígbà tá a wá sẹ́kù lẹ́yìn yẹn ṣe nígbà yẹn lẹ sí kìtìkù yín wú aláàjì kan lọ́sọ̀ hospital yìí ní tó fún yín lẹ́jẹ̀ tó fún yín gbogbo táwọn yín fi wà òkè. ṣé gbọ́ wọn nígbà kan ti wà rí tíkùn ẹ̀ ń wú tó ń sanwó hospital ẹ̀ ìyẹn lẹ́yìn ìgbà tó ti sá lọ lọ́dọ̀ lọ́ọ̀yà nìyẹn o ta ló mọ tó mu tí nǹkan fi ń ṣe ṣé ẹ̀rù bóyá wọ ayé ti wà lára arábìnrin yìí kó ẹ̀pọ́n ti lò. ẹ bá mọ̀ pé ibi tẹ̀wá yín ò gbé yín ẹ̀ẹ́dẹ̀ bọ́ sẹ́kù síbẹ̀ yóò bá gbé yín ẹ wá sẹ́kù ẹ wá síbi táwọn ẹbí yín wà ẹ wá ń dá ṣe rádaràda ọ̀rẹ́ yín ṣàǹtì tí torí owó tó fẹ́ fún yín ló lọ́ fẹ́ fún yín ẹjọ́ fẹ́ pín owó yẹn ni. ṣé gbọ́ wọ́n lóun àtọ̀rẹ́ ẹ̀ ti jọ mọ̀ nínú nǹkan tó ń ṣe pé owó tó fẹ́ gbà yẹn òun àtọ̀rẹ́ ẹ̀ náà jọ fẹ́ pín gbogbo interview tọ́rẹ̀ ń ṣe tó ń ṣe ìyé mẹ́sẹ̀ kan ló ràn òun kìnnì kankan ló ràn òun ìgbà kankan ló pè òun àmẹ̀dù kan ló ràn òun ṣe o gbogbo packaging tó ń fún wa packaging fake wọ́n wá ń ta story ìwèrè fún wa online I mean tẹ́ bá fẹ́ ta òṣì ẹ má máa tàrànù fún wa ẹ máa ta real story because ibi tẹ́yìn bá ti ń parọ́ ibẹ̀ làwọn tó lòtítọ́ lọ́wọ́ náà ti máa jáde tó máa wá bárò àwa yìí because wọ́n bá wọ òmọ̀rọ̀ pa. èló ló fẹ́ fún yín ẹni tẹ́tí kọ́lẹ̀ tẹ́tí fi sílẹ̀ tipẹ́tipẹ́ tó gbà tẹ́tí fi sílẹ̀ tipẹ́tipẹ́ yẹn ló yẹ kí ó tó yín pẹ́ fílẹ̀ ló yẹ kẹ́ ti jà jà ń gbà yín gidi sí. wọ́n ní Portable tó ti kọ̀ sílẹ̀ tó ti jápa kúrò lọ́dọ̀ ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sí nǹkan kan láàrin yín mọ́ tó gbọ́ ọmọ ẹ̀ gan sá lọ ọmọ tó lóun ló ní òun ò gbé sá lọ. ó jẹ́ kó rọ́mọ ó kò gbọ́mọ sá lọ. And the thing is Nigeria àwọn ọkùnrin ò máa rán ẹ̀ ẹbí wọn ló fẹ́ fi wàhálà ló fẹ́ fi parẹ́ tó fẹ́ look after ọmọ fún rẹ̀ ó ṣe -1 kúrò nínú bùkátà tó máa gbé ni. hello -1 nínú bùkátà tó máa gbé ni ẹbí Fatima lérè pé ṣé Portable ló sá lọ fún ni àbó òun ló sá lọ fún Portable òun ló gbọ́mọ sá lọ òun ló gbọ́mọ sá lọ anọ́mà Nàìjíríà pé òkè má wọrí ìjọ tọmọ bá dàgbà wà mọ bàbá ẹ̀ nonsense. sì tẹ̀síwájú pé gbogbo oríṣiríṣi ló ń trend online pé táwọn èèyàn bá sọ ilé wọn fún wọn lówó táwọn olè bá sọ ilé wọn fún wọn lówó ẹ wá fira yín ṣẹ̀sì káàkiri. ọmọbìnrin ní pé nítorí o ti wá rí i pé oríṣiríṣi ló ń trend online màá wá play voice kan fún yín níbi tó ti máa ní nǹkan tóun ń ṣe fún Portable yìí òun ti fẹ́ ṣe tipẹ́tipẹ́ òun kàn tó hold on ní pé kò ń ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe gan-an òun ti fẹ́ ṣe tipẹ́tipẹ́ òun ti ní plan láti ṣe tipẹ́tipẹ́ why is she not dragging the lawyer bí dáa kó drag lawyer. kiri ní online gbogbo ayé ló ti mọ̀ nǹkan tẹ̀dánwò àwọn ọ̀rẹ́ mi ń wọnú DM mi wọ́n béèrè pé àǹtí ẹ̀kọ́ lélẹ̀ àǹtí ẹ̀kọ́ lélẹ̀. gbogbo DM àwọn family ti kú lórí Facebook pé kí ló ṣẹlẹ̀ ṣé sister ẹ̀kọ́ ló ṣẹlẹ̀ yà online yìí ṣé Fatima kọ́ lélẹ́yìí àmọ́ Fatima dáadáa náà kí ló dé tó ń ṣe rádaràda. lẹ́yìn
ẹ wá ń ṣe rádaràda, ẹ wá ń fi ilé ayé yín àti ilé ayé àwọn ọmọ yẹn wá fi ń ta kite. Ẹ jọ ẹni tí dábàá fẹ́ ṣe. wọ́n ní o wá ń fi ilé ayé ẹ̀ Fatima àti ilé ayé àwọn ọmọ ẹ̀ wọ́n ló fi ń ta káìtì. Ìjọ yẹ kó ṣe kí ni Fatima, ìjọ yẹ kó rí bẹ́ẹ̀. O ò bẹ̀rù Ọlọ́run, o ò bẹ̀rù orí ara ẹ, o ò bẹ̀rù ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀. Ẹ jẹ́ ká ṣe polówó díẹ̀. Ẹ má gbàgbé Goodwem Ìyá Ìjẹ̀bú pókèpókè o, oyún oṣù 9 tó gbé oyún. Mi ò mọ̀ bóyá nítorí pé tápà ló ti wá, bóyá yẹn ló ṣe kí ni ló fi fọ́pọ́lọ́ sí. Ebi kí ló ń pa ẹ́? Ebi ò dẹ̀ pa ẹ́. Ṣùgbọ́n ojú kòkòrò ó lè wọ́n bílíkì wọ̀bìà tó dẹ̀ ń gbọ́ azin ó máa gbọ́ nǹkan tó ń sọ fún ẹ láàárọ̀ yìí ni. Ojú gbà mí ti fún ẹ o. Ẹ má involve ìyá tèmi o, ìyá tèmi ó rẹ lọ ṣe yín, wọ́n mú yín sọ́dọ̀ ni wọ́n dẹ̀ tán yín ni. Àwọn fámìlì ṣẹ́rí kò ń tún ṣọ̀dọ̀ ìyá àti bàbá ẹ̀ ló dàgbà sí o. Tí mo ṣe sọ yẹn Fatima yìí o, mo àṣọ pé ìyá àti bàbá ẹ̀ bóyá agbára wọn ò ká ni o. Ibi tó dàgbà sí, ọ̀dọ̀ àwọn fámìlì tó dàgbà sí, àwọn náà ń sọ̀rọ̀ yìí. Tán dẹ̀ ṣe kí ni, tán tọ́ gidi ní gidigidi bí ìgbà tó tọ́ jẹ́ pọ́ ọmọ wọn náà ń tọ́. So background ẹ̀ ó ti ṣe kí ni, ó ti ní kọ́má láti kí ni, láti bẹ̀rẹ̀ ayé ẹ̀. Wọ́n tán yín, wọ́n gbé yín lọ sí secondary school, wọ́n mú yín lọ sí primary school, wọ́n gbé yín lọ sí university, ẹ̀yin lẹ fọwọ́ ara yín ṣe ra yín o. Ṣé gbọ́? Wọ́n gbé lọ secondary school, primary, secondary, university level. Ṣé tẹ bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ kan, ẹ máa sọ pé lè kàwé níbo? Ẹ ṣọ́ pé gbogbo certificate tó gbà kò ń ṣe pé nǹkan mi ni. Ẹ̀yin ni ẹ farabalẹ̀ láti yàn dáadáa o, ẹ̀yin ni ẹ farabalẹ̀. Ẹ tún yàn tọ́nà ẹ tún lọ gbé bàbá arúgbó kan báyìí wá. A tún gba yín náà tọwọ́ tẹsẹ̀ bẹ́ẹ̀, a tún ṣe wedding fún yín náà pẹ̀lú bàbá yẹn náà. Kò pẹ́ lẹ́ tún fi bàbá yẹn lẹ̀ o. Àwọn tó bá ń tì yín kọ́ máa tì yín níṣó o, kọ́ máa. Ìjẹ́ ń gbọ́ bí Fatima ṣe máa ń yà káàkiri nìyẹn. Ṣẹ́yìn náà ń gbọ́ bí wọ́n ṣe bó ṣe ń máa ń rìn pariwo. káàkiri nìyẹn. Portable ò parọ́ mọ́ ní tilẹ̀ ní tọ́lọ́run. Portable ò parọ́ mọ́. Yes, I believe Portable could have made it. Tó bá jẹ́ pé Portable mọ̀ pé òun lòún lọ́mọ yẹn o, tó dẹ̀ confirm pé òun lòún lọ́mọ, he could have made effort. Okay? For that 10 years, he could have made effort. But ìyẹn ò mí ní pé ọwọ́ Fatima náà ò mọ̀. How do you make effort lórí ọmọ tó ti gbé sá lọ fún ẹ tó ti gbé japa? Can you put too much blame on him? Maybe not. Àti yín níṣó, nǹkan tó ju yín bá dẹ̀ ti rí níbẹ̀ ni ẹ̀yin ní kẹ́ dá gbé o. Ẹ wá lọ ń yá ilé, wọ́n sọ pé ìbẹ̀rẹ̀ lẹ̀ ń gbé ìbẹ̀rẹ̀. Kí ni mo sọ fún yín ní àná nípa ilé tí wọ́n fi hàn yín online? Ó dà pé ẹ̀ tí mọ̀ pé lórí burúkú làwọn pípù yìí. Ṣé ẹ wà online ṣá? Mi ò rí kọ́mẹ́ǹtì. Ẹ bá mi tẹ emoji kí n mọ̀ pé mo wà níbí. Ṣé mo sọ fún yín lánàá pé ilé tán gbé jáde pé kò kí ń ṣe ibi tí Fatima ń gbé? Àwọn family member ẹ̀ náà ń sọ̀rọ̀ yìí ló wá lọ ń yá fake ilé. Ó wá jẹ́ ń fi the other phone wò. Ṣé mo ṣì wà online? Am I still there? You are still there, Dorcas. Ẹ comment ẹ jẹ́ kí n rí pé mo wà ń bẹ̀, mi ò rí pé mo wà ń bẹ̀. You are there, Àwọn Dorcas. family member ẹ̀ náà ń sọ̀rọ̀ yìí ẹ̀lò. Àwọn family ẹ̀ náà ń sọ̀rọ̀ yìí o. Ṣé ẹgbọ́n tó ń sọ? Wọ́n ní ó wá lọ ń yá ilé. Packaging lórí media ìtẹ̀tẹ̀ wá sùn mí ọlọ́. Ó wá lọ ń yá ilé, ó lọ ń yá ilé. You guys thought I was lying yesterday or what? I don't tell lies. Nǹkan tẹ́mi ò bá dẹ̀ evidence mi ò ní rí mi kí n gbẹ́nu sí. Ẹ̀dẹ̀ lọ package ẹ̀dẹ̀ lọ ń yá fake ilé ẹ̀dẹ̀ wá fi hàn wá online. Kódà ẹ jẹ́ kí n gbábẹ̀ ẹ sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ tún gbọ́. Ẹ ní sùúrù. Àwọn tó bá ń tì nǹkan máa tì yín níṣó, nǹkan tó ju yín bá dẹ̀ ti rí níbẹ̀ ni ẹ̀yin ní kẹ́ dá gbé o. Ẹ
wá lọ ń yá ilé wọ́n sọ pé ìbẹ̀rẹ̀ lẹ̀ ń gbé ẹ wá sọ pé ẹ̀ ń fọlẹ̀ ta ni ẹ̀ ń fọlẹ̀ ta lẹ́nu yín. ìjẹ́ ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà rere ṣe ẹ̀gbọ́ ó wá lọ yálé gbogbo ẹ̀ wá rí yánmayànmá ó wá níbi tó ń gbé ọmọ wọn ti fraud yín online. What is the difference between this lady and Blessing CEO tó lọ jí medical report Blessing CEO ayé tí ẹ ti bàjẹ́ Blessing CEO because I was actually emotionally down. How can you lie to people that you have cancer that you don't have? How can you people go and package? That's why you think people will be helping people online any longer. People will never take you people serious anymore. And the law package fake ilé. Okay, thank you very much, everybody. I can see you now. And the law package fake ilé. And the so okay pé ibi tó ń gbé lélẹ̀. Wèrè níyàn. Ó tó parọ́ pé o máa ń gbálẹ̀ o máa ń fọlẹ̀ ni. Ẹ yá wèrè gan. Okay, now I want you to, those of you that you are very, very good, they might observe nǹkan properly. Ọjọ́ tó kọ́kọ́ gbé Fatima wá, do you see how she looks very dirty, tacky and nasty? Okay. Video tí Mummy gbé body post sórí wall wọn yẹn. Ṣebí the day after nìyẹn. Rí bó ṣe look nice and well. Really, àwọn people ìṣá. Rí bó ṣe look perfect and well. Ẹ̀dẹ̀ gbá wa lórí mídíà. Ẹ̀dẹ̀ wá sọra yín di olè. Honestly, Alabike was saying it that time about Blessing CEO. I was like, so possible, sha. Ẹ̀dẹ̀ wá fẹ́ sọ mídíà di bí olè. Now, there are some people that have genuine cases. Hello? There are some people that have genuine cases, right? That actually need support on the media. Because of olórí burúkú bíi tiyín tẹ́ ń package irọ́, tẹ́ ń package òṣì. Those people will never receive the help that they need. Ever. Àsìn ẹbí wo lẹ sọ ṣòro ayé yín fún àbẹ́bí wo ni yín wá tẹ̀yìn máa wá sí kò ṣe sọ pé yà ń jẹ yín ni àbí ṣé. Tó bá ti lọ sílé lẹ́kọ̀ọ́ kò complain pé yà jẹ òun rí. Hello? Tó bá ti lọ sílé lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ tó dẹ̀ máa ń lọ déédéé kò complain pé òun ní problem òun ní ṣòro rí. Ṣiṣẹ́ ní fún ṣiṣẹ́ ní itech àbí mi ò líǹkì yín ọ̀pù mọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó wà lóṣogbo tí ẹ ti ń ṣiṣẹ́ Ó ṣiṣẹ́ ní itech o ṣe ń gbọ́ ó ṣiṣẹ́ o tó ń pawó o ẹ ṣáà ń gbọ́ ẹ̀ẹ́dẹ̀ máa rọra. Mr. Portable, before I continue with this voice message, I want to advise you. You don't need to don't reply to their shenanigans any longer. Mr. Lawa did not bother to reply anybody. Ó blank everybody ni ó dẹ̀ lóhùn wà interested nínú ọmọ kankan. Don't reply to their shenanigans. Do not reply to it. Ẹ face ibi tẹ́ ń lọ gangan ni kẹ́ face. Hello? Ibi tẹ́ ń lọ òun ni kẹ́ face. Wọ́n mọ̀ọ́mọ̀ gbélé ìwá láti máa fi paint wrong narrative láti wá fi bà yín lórúkọ jẹ́ ni, nothing else. You will not be the first láti bímọ tó máa gbọ́mọ lọ serve lọ fún tí ó lè look after tí ó dẹ̀ lè look after. You will not be the first and you will not be the last. As a matter of fact, ọmọ tí Fọlá Tinubu bí fún wọn sọ wọ́n bí lórí àwọn ọmọ yẹn rí. Hello? Ọmọ tí ṣé 10 years ni wọ́n pe títí yín forever ní tọ̀dọ̀ títí wọn. Ọmọ tí Fọlá Tinubu tó bí fún Mr. Lawal ọmọ méjì wọ́n look after wọn rí. So you will not be the first. Don't reply to this particular shenanigans. Do not reply to it. Tó bá jórin lẹ fẹ́ kọkọrin fún wa ká gbádùn orin. And if you decide that you want to walk away from it,
you no longer want to do it, then walk away from it. But you will now be replying, mo bímọ fún mi, ó gbọ́mọ sá, kò tí ì gbé wá fún DNA. Blank it off. Don't reply. Ẹgbà tí iṣẹ́ yẹn kò ṣe ṣe fún yín tẹ́ni pé ẹ lè ṣe let's stop ẹ̀. Kò pẹ́ lẹ bẹ̀rẹ̀ bísínẹ́sì lẹ tún owó jọ lẹ nípa ẹ tún owó jọ lẹ fi ń ṣe bísínẹ́sì tẹ̀ ń ta tẹ. Ṣé ẹ wá tàtẹ mọ́ ni àbí? Ẹ wá mú irọ́ from one irọ́ to another. Did you hear that? Ìgbà tó kúrò ní Itel tí ó ṣe yẹn mọ́, ó bẹ̀rẹ̀ sí ní ta provisions. Òun lélẹ̀ wá ń bí léèrè pé DJ YK múlẹ̀, bàbá yàláyàlá ya múlẹ̀ ni. Bàbá kíni? Bàbá ńlá kú bàbá yàlá ya múlẹ̀. Ó ta provisions mọ́. Fídíò ibi tán tiẹ̀ ti ń nọra wọn ní pátì ìyẹn ti go viral. Àwọn kan oríṣiríṣi nǹkan làwọn èèyàn kúkú ń jà lé lórí. Àwọn kan náà ń bára wọn jà lórí oko. Wọ́n ń bára wọn jà lórí oko. Àti mọ̀mọ́ Ọlọ́run á bí yín o, àdàbí tó bá yẹ pàlàjì wọn ò ṣe bó ṣe yẹ kó ṣe fún yín. Ṣé gbórúkọ tó ń pè é sìn? Àǹtí Mọ̀mọ́ Fatima Mohammed Mọ̀mọ́ is the popular name táwọn ènìyàn máa ń pè. Fatima Mohammed Mọ̀mọ́ òun lórúkọ táwọn mọ̀lẹ́bí máa ń pè gangan. Torí ìfẹ́ tí bàbá mi gan ní sí yín gan ó ju ìtìyí tán ní sàwọ́ àtàjọ ọmọ ẹ̀gọ́ lọ. Bọ̀ ẹ fi ọwọ́ ara yín báyìí ẹ fi ṣe ra yín pa ni. Ẹ wá ń lọ sí social media, ẹ wá ń ṣe gàdàgàdà olórí burúkú, ẹ wá ń ṣe káàkiri. Àtẹ̀yìn. Ṣé ẹ ṣáà ń gbọ́? Ṣé ẹ ń gbọ́? Ní àtàwọn ẹni tó ń tì yín ẹjọ́ máa tira yín sí kòtò ni. Nǹkan tí mo ní sọ fún yín nìyẹn. Ire o. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́ lẹ́nu fámìlì Fatima? Ṣé ẹ ti gbọ́ lẹ́nu Fatima ex-wife Arijan? Ṣé ẹ ti gbọ́ lẹ́nu fámìlì ẹ̀? Gbogbo irọ́ tó tún wá pa lánàá pé irọ́ náà ń pamọ́ òun o, voice note òun kọ́ nìyẹn o, òun kọ́ lòun ní voice note o, wọ́n parọ́ mọ́ òun ní o. Ṣebí fámìlì ló tún wá jáde yìí sí. Dorcas ní àwọn voice note tó wà lọ́wọ́ òun kó yapa. Ó lóun ti mọ̀ kó máa wá debunk voice note tó ń play lánàá ni kò jẹ́ kó ń play gbogbo ẹ̀ tán. Náà ṣé fámìlì náà tún parọ́ mọ́? Òrẹ́lá tó dárúkọ ẹ̀yìn àǹtí mọ́ ọmọ. Ṣé fámìlì tún parọ́ mọ́ ni? Ṣẹ̀rí níbi tí àgbẹ̀ ń bá ọ̀rọ̀ ara wa lọ yìí lórí social media. Àwọn kan náà ló máa kó bá wọn kan táwọn kan ò fi ní ràánú gbà mọ́. Ara ẹ̀yin tẹ́ máa kó bá àwọn ẹlòmíì tán fi ní ràánú gbà mọ́. Ara wọn náà nìyí báyìí. Ṣé tẹ́lómi bá tún dé lọ́la ń sìn tó ní orí ń fọhùn ẹsẹ̀ ń dòun ẹsẹ̀ òun kan wà lókè apá òun kan wà nísàlẹ̀ ṣáwọn èèyàn máa fẹ́ lísìn sí wọn mọ́. Wọ́n á ní ìwọ náà tó tún wá mú rọ̀ tiẹ̀ lẹ̀. O ti wá lu sàkámàjẹ tiẹ̀ Èkó gọ̀. Àbí Èkó gọ̀ Nàìjíríà lójú àánú. Ẹ̀rù ibi tójú àánú ẹ̀rù ibi tó ń tètè wá dé. Ẹgbọ́n nǹkan tí àbúrò yẹn náà sọ. Ó ní ṣé torí pé ẹ ti máa ń gbọ́ lórí social media pé àwọn èèyàn máa ń lọ bẹ̀. Wọ́n máa ń lọ tọrọ owó wọ́n dẹ̀ máa ń rówó gbà. Òun lẹ́yìn náà ṣe lọ. Can you imagine? Ẹ wò gbogbo ẹ lólùfẹ́ mi. Mo ní kí n má jẹ́ kí etí yín tó di sí ni. Portable náà Àríjà ó tún ti ṣoore mí fún Lizzy Anjorin o. Mò ń bọ̀ o. Mo tó mú yẹn náà bọ̀ wá fún yín. Kódà ẹlẹ́dẹ̀ ló wá fi Lizzy wé ní àsìkò yìí. Ṣé ẹ ti rí pé mo sọ pé ọ̀rọ̀ yìí máa lẹ́yìn? Ṣé mo kì í bójú sọ fún yín lánàá pé àmọ́ nǹkan tó tún máa tún jáde? Lẹ́yìn tí Fatima wá sọ pé Àríjà ó ń forí Ọdúnládé, orí Davido, orí Ìyábọ̀ Òjó, orí Ṣẹ́gun Ògúngbè, orí Wùmí Toríọlá gbogbo wọn, ó ń porí wọn, ó fẹ́ gbogbo wọn. Mo ní àtúmọ̀ nǹkan tó tún bọ̀ o. Portable náà tó ti gbórin mi jáde fún Lizzy Anjorin o. Mo mú bọ̀ wá fún yín. Àwọn ẹbí Fatima nílé yìí o tó wá debunk irọ́ tí Fatima pa. Tó lóhun kọ́ lòun ṣe voice note yẹn. Ìyẹn ètò àṣírí ẹni pé ọ̀rẹ́ ẹ̀ tó ń tì Ọlọ́run má jẹ́ kan tìra wọn pa.
bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kẹ́yìn náà wá fi ọ̀rọ̀ kan hàn lábẹ́ comment section mo tún padà bọ̀ ire o.